ẹ wò Ajolókun sọ ọ̀rọ̀ jáde nípa ẹ mọ̀ pé gbogbo èrè tó yẹ ká máa jẹ tó yẹ kán fi máa bọ́ wa ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà ogun tó yẹ kán fi máa bọ́ wa tán tà fún tán tà sẹ́yìn odi ẹ wò gbogbo ẹ̀ nísìnyí Ajolókun sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan ta ní tó lè bọ́ wa fún how many years tí ìjọba Tinubu tí ò rí fi fún wa tí àwọn ọba tó jó lórí ọba tí wọn ò rí kankan sọ sí nǹkan tó ń lọ yìí ẹgbọ́n nǹkan tí Ajolókun sọ nípa ẹ̀ kẹ́dẹ̀wó fídíò tí Ajolókun máa fi hàn yín nínú fídíò yìí. African wealth Nàìjíríà tó yẹ lọ ṣe ń pọ̀ ní Giant of Africa Giant of Anti tó yẹ pé inú ìyàlẹ̀ wà oko ẹrú lẹ wà oko ẹrú lẹ ń gbé oko ẹrú lẹ wà oko ẹrú ní Nàìjíríà ọmọ Yorùbá ẹ jẹ́ ká yọra wa inú oko ẹrú lẹ wà wọ́n ní Nàìjíríà tẹ́ bá dẹ̀ máa wò tó sọ pé Nàìjíríà yẹn o ìran Yorùbá ni o ìran Yorùbá ló máa ní mineral resources tó pọ̀ jù ń bẹ o bẹ́ẹ̀ ni wọ́n ní Nàìjíríà ní 70% of African wealth wọ́n tún ní Nàìjíríà ní more oil reserve than Saudi Arabia wọ́n tún ní wọ́n ní Nàìjíríà ní more natural gas than Russia bẹ́ẹ̀ ni more natural gas than Russia wọ́n tún ní Nàìjíríà ní more agricultural land than ẹ má bínú. Is everything okay? Are you going now? Hello? Oh, yeah. You are coming back tomorrow? Yeah, we'll find out one year. Okay. Thank you. Wọ́n tún ní Nàìjíríà ní more agricultural land than Russia. And more agricultural land than Russia. Ọlọ́run ọba o. Nàìjíríà ní more agricultural land tó lè feed no Nàìjíríà ní more agricultural land tó lè feed gbogbo the whole Africa. Bẹ́ẹ̀ni no not the whole Africa tó lè feed half of Africa. Only okay ẹ jẹ́ n ṣe bọ only Nàìjíríà ní more agricultural land tó lè feed half of Africa. Bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ bro mi Gani Olóyèdé ẹ káàbọ̀ àgbáyé Wàsíù Fẹ́mi ẹ káàbọ̀ ẹ ṣé gan ẹ káàbọ̀ ẹ kú dìde ẹ ṣé gan thank you so much. Wọ́n ní wọ́n ní Ọlọ́run máa ṣàánú nígbà tí mo gbọ́ báyọ̀ tàbí fẹ́ lè máa ké pé ní ọmọ ẹlẹ́ran wá ń jẹ egun ní ọmọ aláṣọ wa tó ń wọ àkísà lọ́mọ ẹlẹ́ran wá ń jẹ egun àbúrò mi Shakira sis ẹ káàbọ̀ ẹ káàbọ̀ Gias Bọ́ládálẹ́ ẹ ṣé gan thank you so much ẹ ṣé gan ẹ ṣé ẹ kú dìde ohun tí mò ń sọ lọ ní o wọ́n ní Nàìjíríà ní Nàìjíríà ló ní 70% of African wealth gbogbo Africa pátápátá pé Nàìjíríà ló ní 70% nínú 100% Nàìjíríà ló ní àwọn natural mineral resources natural resources ní pé Nàìjíríà ló ní 70% ó wà lọ́wọ́ mi máa fi wọ̀nyí 70% of African wealth wọ́n tún ní Nàìjíríà ló ní more oil reserve than Saudi Arabia ẹ mọ̀ báwọn Saudi Arabia bó ṣe ń gbádùn nínú ìlú wọn tó jẹ́ pé oil ló jẹ́ kó máa gbádùn epo wọn ló jẹ́ kó máa gbádùn oil ló jẹ́ kó máa gbádùn Nàìjíríà ní o ọmọ ẹlẹ́ran wá ń jẹgun ọmọ aláṣọ wá ń wọ àkísà bẹ́ẹ̀ ni wọ́n tún ní Nàìjíríà ní more natural gas than Russia ẹ mọ̀ pé Russia ló ní gáàsì jù kò tó sọ pé Nàìjíríà ní ju Russia lọ níyà ń jẹ wá nínú Nàìjíríà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ olórí burúkú làwọn bàbá yìí múlẹ̀ níbi ìfẹ́ máa ṣépè fún wọn mọ́ àwọn ọlọmọ gbára wá sílẹ̀ àwọn bàbá yìí ò náà nú wa ọmọ ó pè wọn káwọn Chinese máa wá kó káwọn Shagari kọ́ máa wá kó káwọn China kọ́ máa wá kó kí àwọn America kọ́ máa wá kó kí European kọ́ máa wá kó Macron kọ́ máa wá kó ó dẹ̀ máa kọ́ kí a máa jẹ àwa wọ́n sọ pé àwọn ṣe Abẹ́òkúta express Calabar Coastal Road Calabar Expressway wọ́n náà wọ́n ṣe irọ́ ni ṣíṣe tó ṣe wọ́n lè máa fi kó mineral resources wa lọ ni wọ́n lè máa fi kó oògùn olóró wọlé àwọn oògùn olóró tẹ́ wọ́n fẹ́ fi yí àwọn youth wa lórí ohun tó ń ṣe wọ́n nìyẹn àwọn bàbá yìí ò dáa bámúbámú ni mo yó ni wọ́n tó bá ti yẹ lẹ́yìn àwọn ọmọ wọn ìyàwó wọn àwọn ẹbí wọn wọn ò ráyè títí yìí àwọn bàbá tó jẹ́ pé kò sí kankan lórí wọn mọ́ ìsọǹjọs ló wà lórí wọn mo ti ní ìfẹ́ máa bú wọn mọ́ ṣùgbọ́n ìgbà míì náà ọ̀rọ̀ wọn máa dún ọ̀rọ̀ wọn máa dùn yàn débi pé èèyàn máa bú wọn náà ni kò sọ́gbọ́n wọ́n tún ní Nàìjíríà ló ní more agricultural land tó jẹ́ pé ó lè feed the whole Africa pátápátá àwọn ńgbà táwọn àgbẹ̀ wa tó bá gbìn nǹkan àwọn terrorist tó yẹ pé àwọn politician wa náà ló rán wọn wá wọn ò jẹ́ káwọn àgbẹ̀ wa gbádùn wọn ò jẹ́ kán rérè oko jẹ torí ẹ̀ náà nìyẹn ṣe mú wọn á mú màálù orí burúkú tó ń gbé káàkiri àwọn bàbá màálù wọn máa fi Nàìjíríà is a backward country bẹ́ẹ̀ ni ó backward ni ẹ wò ó Nàìjíríà tá a bá sì wà nínú orúkọ máa ń ròyìn tá a bá sì wà nínú Nàìjíríà báyìí ìyá máa jẹ yín ní Nàìjíríà tẹ́ bá ti ń jí báyìí lójoojúmọ́ Nàìjíríà ni wàláhì máa Nàìjíríà ni kò sọ́jẹ́ tẹ́ fẹ́ fi wẹ̀ ẹ́ Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ àwọn fúnra la máa gbára wa sílẹ̀ ẹ máa Nàìjíríà ni bẹ́ẹ̀ ni
wọ́n ní agricultural land tí nàìjíríà ní agricultural land tí nàìjíríà ní pé ó lè feed gbogbo no ó lè feed half of Africa bẹ́ẹ̀ ni ọlọ́run dá wa dáadáa ní nàìjíríà mi ń fẹ́ máa porúkọ yẹn mọ́ torí orúkọ yẹn máa ń bí mi nínú ṣùgbọ́n gbà tá àti kú oúnjẹ náà kí la fẹ́ ṣe àrọ́gbọ́n dà sí a máa pè náà ni orúkọ òṣorúkọ ọ̀yà ni ọ̀nà pè mọ́ra là ń pè tèmi dire báwo ni wọ́n ṣe máa sọ pé nàìjíríà bá ti ń jẹ́ ọmọ nàìjíríà ni àfikọ́ ọlọ́run yọ wá kúrò níbẹ̀ báyìí ní ìsìn ẹ wá gbọ́ nǹkan tí bàbá yín sọ o kì í ṣe bàbá tèmi o torí bàbá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí o èmi mọ bàbá tó bí mi o ẹ wá gbọ́ òun náà kúkú sọ bó ti lè jẹ́ pé amọ̀niṣe ni wọ́n ìkà ni wọ́n àwọn náà kúkú sọ ẹ máa gbọ́rọ̀ bàbá yín o ẹ má gbọ́n bàbá yín nìyẹn o bàbá tí bàbá Jágá ni o. We are not poor in human resources. Ṣé ń gbọ́? We are not poor in capital resources. We're only poor in management and leadership of diversity. Ṣé ń gbọ́? Kò sọ̀rọ̀ kí ló tó ìsọ̀rọ̀ sókè? Kò sọ̀rọ̀ sókè kí ló dé? Sọ̀rọ̀ sókè wèrè ló ń darí jí mi. We are not poor in knowledge. We are not poor in human resources. We are not poor in capital resources. We're only poor in management and leadership of diversity. Ó ní ẹni poor in capital resources. Kí ló wá dé tí tẹ́ fi ìyà jẹ mẹ̀kúnnù? Àbí ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ fi sọ báyìí nísìn amọ̀niṣe ni afàìmọ̀niṣe ni aṣenibánidárò àwọn ọ̀kà àwọn ẹni ibi tí ń pọnmọ́ wẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ fi sọ báyìí nísìn àwọn alásọkójẹ kí ló wá dé kí ló dé ẹni poor in capital resources kí ló dé tẹ́ wá ń fi ìyà jẹ mẹ̀kúnnù kí ló dé tẹ́ ń fi mẹ̀kún tẹ́ rí ti mẹ̀kúnnù rò bẹ́ẹ̀ ni kí ló dé tẹ́ rí ti mẹ̀kúnnù rò tábà poor ní capital resources kí ló dé tẹ́ rí ti mẹ̀kúnnù rò kí ló dé tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mẹ̀kúnnù kí ló dé tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mẹ̀kúnnù kí ló dé tẹ́ ẹ̀ fẹ́ kí mẹ̀kúnnù ṣòwò kó jèrè ẹ náà poor ní capital resources kí ló dé tẹ́ ẹ̀ fẹ́ kí mẹ̀kúnnù ṣòwò kó jèrè kí ló dé tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ìbéèrè ni kò fàjà kí ló dé tẹ́ ẹ̀ fi mẹ̀kúnnù lọ́kàn balẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ fi mẹ̀kúnnù lọ́kàn balẹ̀ ìkànnì gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ irọ́ ni alásọkójẹ ni irọ́ lẹ̀ ń pa sáíbà gbé mọ́ra ni ẹ kàn ń fẹnu gbé wa dé ni ọ̀rọ̀ ẹnu lásán là ń rí àárí action bẹ́ẹ̀ ni wọ́n ní àkúkú ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ kí ló dé tẹ́ ṣe fọ̀rọ̀ ẹnu gbé wa dé ìkànnì kí láǹfààní gangan tí mẹ̀kúnnù ti jẹ láti 1960 tí mẹ̀kúnnù ti gbòmìnira bàbá Jágá kí láǹfààní tí mẹ̀kúnnù ti jẹ kí ni tẹ́ ti ṣe fún mẹ̀kúnnù láti 1960 tí mẹ̀kúnnù ti fi gbòmìnira láti ẹ̀ máa sọ pé láti 1960 ṣe bọ́mọ Yorùbá ni kí láǹfààní tí mẹ̀kúnnù ti jẹ láti bí ọdún méjì àbọ̀ tẹ́yìn ti wà ń bẹ kí láǹfààní tó ń jẹ ọ̀rọ̀ ẹnu lásán lẹ̀ ń sọ ẹnu jẹ́ mẹ́ta ẹ̀ tún lọ yá owó ribiribi tẹ́ tún lọ yá ní lọ́dọ̀ àwọn World Bank àrí kókó nǹkan tẹ́ fi ń ṣe ẹnu lásán lẹ rí ẹ wo ẹ̀yin wọn Nàìjíríà tẹ́ bá sì sẹpẹ fẹ́ rí mẹ nínú mọ Nàìjíríà ìyà tó máa jẹ yín báyìí ẹ wo ìyà yẹn ṣe press up lọ́wọ́ nítorí àwọn bàbá yìí rọ lọ́wọ́ máa pa fún yín wọn ò rí títí yín rò ìkà ni wọ́n Ọlọ́run á dẹ̀ bá yín wí ìkà níbi tí ń pọnmọ́ wẹ̀ ni wọ́n ìkà ni wọ́n ìkà ló ṣe fún yín wọn ọ̀dà ẹ ṣe máa fọdún yọdún ni ẹ wo 2027 ló tún bàbá kò tiẹ̀ lè àwọn òtí ẹ̀ ní ṣe 2027 kì í ṣe tààrùn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tábà tí 2027 yẹn tẹ́ bá fẹ́ kó wáyé èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ó dọwọ́ mi ó dọwọ́ yín ó dọwọ́ gbogbo wa Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tí a bá fẹ́ kí 2027 yẹn wáyé àìjẹ́bẹ̀ ẹ wo gbogbo ọkàn máa dé gbogbo wa mọ́nú àgbò náà ní kí n kára mi náà mọ́ torí rọrùn gini rọrùn ẹyẹ bẹ́ẹ̀ ni ṣọ́sọ́ pé mi náà nẹ́bí ní Nàìjíríà ni mo nẹ́bí ní Nàìjíríà bẹ́ẹ̀ ni tí ohun tó bá bá ojú gbọ́dọ̀ bó ti bá mú náà nìyẹn ohun tó bá bá ẹbí mi ó ti bẹ́ mi náà nìyẹn kémi náà kára mi mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́mọ yẹn kó jẹ́ pé inú àgbò báyìí lọ dé gbogbo wa sí ẹnu lọ níbi ìtajà kara irọ́ lọ́wọ́ máa pa fún yín sáíbà gbé mọ́ra ni propaganda ṣẹ́rí ìjọba tí wọ́n ń ṣe fún wa yìí lies àti propaganda deceit irọ́ ní gbogbo ìgbésí ayé wọn tí olóṣèlú Nàìjíríà tó bá sọ̀rọ̀ Nàìjíríà from bẹ́ẹ̀ ni olórí burúkú ọmọ àlè ni wọ́n àwọn ẹni ibi tí ń pọnmọ́wẹ̀ ìkà ni wọ́n tí olóṣèlú Nàìjíríà tó bá sọ ọ̀rọ̀ mẹ́wàá fún yín wà láyé gbà pé náírà ni àfúnbẹ̀ irọ́ ni Nàìjíríà gọọmenti pa irọ́ ni iṣẹ́ tí wọ́n sẹ́pẹ̀ tó wà bẹ́ẹ̀ báyìí nísìn tó wà lórí olè báyìí nísìn àwọn bàbá onírọ́ àwọn èyí tó kọ́ irọ́ mọ́ṣẹ́ ni bẹ́ẹ̀ ni kí lẹ fẹ́ kó rí kẹ́rí ẹ tó bá ti ń mugbó tó ti ń jalè tó ti ń fi báírò tó ti fi ń jalè tó ti ń pa irọ́
nǹkan tí mo kàn mọ̀ pé wọn ò lè ṣe báyìí nísìnyí torí pàgbà tí dé ní pé torí pé kí ni abẹ́ wọn ò ní ṣiṣẹ́ mọ́ dáadáa wọ́n lè má máa kóbìnrin but nígbà yẹn wọ́n kóbìnrin wọ́n ń parọ́ wọ́n ń jalè wọ́n ń mugbó so kí ni ẹ tún fẹ́ kí ni nǹkan gidi wo lẹ expect lẹ́nu rú ẹni bẹ́ẹ̀ yẹn ìṣìná nìkan ni wọn ò lè ṣe mọ́ báyìí nísìnyí torí kí ni ò lè ṣiṣẹ́ mọ́ dáadáa so kí ni wọ́n expect irọ́ ni gbogbo agbárí wọn irọ́ ló máa pa fún irọ́ ló fi ẹ̀tàn ló fi ń ṣèjọba fún yín àwa la máa gbára wa sílẹ̀ ọ̀ká má jẹ́ kó ba láìfù wa jẹ́ o torí àwa sì ní láìfù ọjọ́ iwájú tí wọ́n sì dá o ṣé ń gbọ́ wọn ní àpọ̀ ní capital resources kí ló wá rí ìyàkọ́ ló ń jẹ yín ni kí ni nǹkan tó ní nílùú tí mo wà tó dẹ̀ ń tọ́jú gbogbo àwọn ọmọ wọn pátápátá ẹ wò ní ìsìn Ghana máa fi wọ̀nyí mo ní fídíò ẹ̀ lọ́wọ́ Ghana ní ìsìn Ghana náà ti ń fún àwọn ọmọ yunifásitì wọn ó ti ń fún wọn ní grant ó dẹ̀ ti ní iléèwé ọ̀fẹ́ ní Ghana lẹ́ẹ̀lẹ́bẹ̀ yẹn Burkina Faso ti ń ṣe títí ẹ o Burkina Faso ti ń fún ọ ní child benefit o ó ti ń fún ọ gbogbo oríṣiríṣi nǹkan tó ti ń ṣe ní Burkina Faso bẹ́ẹ̀ ní Ghana náà ti ń bẹ̀rẹ̀ báyìí ní ìsìn o ẹ̀dẹ̀ tí wọ́n ń pera ní Giant of Africa ṣé bóun lọ sọ ní ìsìn pé Nàìjíríà ní agricultural land tó lè feed gbogbo the whole Africa Nàìjíríà ní more natural gas tó ju ti Russia lọ Nàìjíríà ní more oil tó ju ti Saudi Arabia lọ Nàìjíríà ní kinní kan ẹnu náà ni akọ̀wé máa fi tí gbọ́ náà ni kò sí kókó kan tó ń ṣe fún wa kò sí kókó kan tó ń ṣe fún ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ìdìde o ẹ̀yin wọn Nàìjíríà tẹ bá sì bìlíf pé máa remain nínú wọn Nàìjíríà ìyà ló máa jẹ yín wàláhì inú yín ti bu ẹ̀rọ òrùn sa inú yín ti bu instead kí gbogbo akájọ sowọ́pọ̀ báyìí ní ìsìn kẹwo pé àwọn bàbá yìí wọn ò níbi tó ń kó yín lọ kí gbogbo akájọ sowọ́pọ̀ báyìí ní ìsìn kábọ́ kúrò nínú oko ẹrú amúnisìn torí oko ẹrú amúnisìn la wà tẹ́ ẹ̀ bá mọ̀ oko ẹrú amúnisìn ni wàláhì Ọlọ́run ẹ̀ ṣe bíi pé tí yín ti di ẹ̀ ṣe bíi pé bí wọ́n ti fèwé lépo dín yín létí wọ́n ti kó gbogbo ọpọlọ yìí lọ yín wọ́n Nàìjíríà ni mò ń bá wí o ẹ tètè agbára pọ̀ mọ́ Yorùbá nation báyìí nísìn káyọ̀tì agbalẹ̀ wa torí àwọn pípù yìí wọn ò nífẹ̀ẹ́ wa ilẹ̀ Yorùbá ló ti ń pawó jù àwọn náà sì lọ ń kówó jẹ jù ẹ̀yin ẹ̀wò báyìí nísìn ọdún méjì àbọ̀ ni bàbá Jagaba bó tẹ̀lé jẹ́ pé kankan náà jọ ní gbogbo wọn mo ti ń fast jù tínú bá bí mi máa ń fast ẹ jẹ́ kí n rọra máa sọ̀rọ̀ bó tẹ̀lé jẹ́ pé kankan náà ní gbogbo wọn ọdún méjì àbọ̀ ni bàbá Jagaba ṣì wà bẹ́ẹ̀ báyìí nísìn ara ti ń ni wọn wọn ò gbádùn ayé wọn ó ti wọ́n kí bàbá Jagaba kó kúrò bẹ́ẹ̀ bàbá Jagaba náà kọ́ ló ń ṣèjọba fún wa náà ọkọ̀ wà ń bẹ́ẹ̀ ni script ló ń gbélé wọn lọ́wọ́ torí ẹnu ò táṣẹ àkókò ìjòyè òun ó sọ̀jọ́ ẹnu mi ò kálù lọ wọ́n ní táwọn ò bá kájú lù ìyá ló ń ya wọn ò lè ṣe é àwọn náà mọ̀ pa lè ṣọ́kàn waste time yín ni náà ọkàn waste time yín ni so àwa ẹ jẹ́ ká bọ́ síta ìta la wà ìgboro la wà bẹ́ẹ̀ ni ó tọ́ ni àìtọ́sí kan tó fẹ́ ṣe fún wa torí pé ta bá sọ pé kákan máa complain lórí íńtánẹ́ẹ̀tì báyìí ní ìsìn wọn ti mọ̀ pé aláriwo ni wọ́n ariwo náà lọ máa pa ariwo náà lọ máa pa fúnra la lè gbára wa sílẹ̀ o ẹ wo bàbá Jagaba ṣẹ́rí afífìlà périn ọjọ́ kan ló níyì mọ́ o wàláì ọjọ́ kan la fífìlà périn yín níyì mọ́ tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ní jẹ́ oyè tẹ́ wà yẹn pé tẹ́ bá bìrì pé bóyá oyè ìdílé ni oyè tẹ́ ìjẹ́ báyìí ní sílẹ̀ tí sọ́dọ̀ oyè ìdílé báyìí ní ìsìn ìyàwó yín sẹ́nétọ̀ fún àìmọye ọdún ọmọ yín náà ti fẹ́ di gọ́vnà Fọláṣadé Òjó ìyálọ́jà tó bá tó fẹ́ tún máa wá nǹkan kan fi bóyá àwọn ètò tó wà l'Amẹ́ríkà tẹ́ kó sí Amẹ́ríkà ni ẹ tún wà nǹkan kan gbélé wọn lọ́wọ́ ẹ ti sọ́dọ̀ oyè ìdílé tẹ́ ẹ bá wá sọ wípé lórí oyè ìdílé tẹ́ wà yìí ẹ fẹ́ yọ ọmọ Yorùbá kúrò bẹ́ẹ̀ kẹ́ tó kúrò ẹ fẹ́ yọ ọmọ Yorùbá kúrò nínú ìjọba amúnisìn kẹ́ tó kúrò pẹ̀lú oyè ìdílé tẹ́ wà yìí ẹ wò tí ẹ bá wá kúrò ńbẹ̀ tọmọ Yorùbá bá sì wà nínú ìyà yìí náà bójú ọdún 2-3 tẹ́ fẹ́ lò yìí náà ni o tẹ́ bá wá kúrò ńbẹ̀ tí ẹ bá jẹ́ kọ́mọ Yorùbá kó kúrò nínú oko ẹrú amúnisìn tọmọ Yorùbá bá sì ń jẹ ìyà yìí náà bàbá Jagaba ẹ ò ní gba ìmọ̀ títí ayérayé wàláì ẹ ò ní gba ìmọ̀ títí ayérayé ìyà aráyé ti wọ ni ẹ ti tẹ́ ẹ ti fàtẹ́tẹ́ dì Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ẹ ti tẹ́ ẹ ti fàtẹ́tẹ́ dì ó dalẹ́ kọ́ lọ́mbrẹ́là yìí tó mọ̀ pẹ̀lú lòun rù bẹ́ẹ̀ ni ó dalẹ́ báyìí kọ́ lọ́mbrẹ́là yìí tó mọ̀ pẹ̀lú lòun rù ẹyẹlé ló ṣì ń bá yé tọ̀ ṣé bá ṣe ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì báyìí ni ẹyẹlé ló ṣì ń bá yé tọ̀ tádìyẹ bá bá yé tọ̀ báyìí tádìyẹ bá fẹsẹ̀ walẹ̀walẹ̀ tó bá yé tọ̀ báyìí ẹ wo tí mẹ̀kúnnù bá bínú tán fíìmù tó gùn ni ẹ ní dúró wò tán Ọlọ́run ẹ ní dúró wò tán fíìmù tó gùn ni democracy lẹ́yìn ẹ̀ ń ṣe ní Nàìjíríà ẹni democracy lẹ́ ń ṣe àbí demonstration of crazy demonstration of crazy lẹ́ ń ṣe kì í ṣe democracy lẹ́ ń ṣe ní Nàìjíríà demonstration of crazy lẹ́ ń ṣe Nàìjíríà àwọn pé Nàìjíríà Ọlọ́run ọba o ìwọ Ọlọ́run ìlú yìí ti dàrú Nàìjíríà ti dàrú Nàìjíríà ti dàrú wọ́n dá Nàìjíríà sílẹ̀ fún Nàìjíríà jẹ́
looting ground ní Nàìjíríà jẹ́ fún China. Looting ground LOOTING looting ground ní Nàìjíríà jẹ́ fún China. Looting ground ní Nàìjíríà jẹ́ fún America. Looting ground ní Nàìjíríà jẹ́ fún European. Àwa nìkan tán Nàìjíríà, kí ló dé àwọn àgbààgbà wa yìí dẹ̀kẹ̀dẹ̀ lé àwọn politician wa yìí, àwọn náà dẹ̀ mọ̀ wípé looting ground la jẹ́ fún wọn. Kí ló dé tó bá yẹ kó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tí wọ́n fẹ́ kí mẹ̀kúnnù jẹ̀yà, tó jẹ́ pé àwọn bámúbámú ni mo yó ni àwọn ń ṣe, wọn ò mọ̀ pé bí ń pa mẹ̀kúnnù, wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ṣọ́ọ̀tì ẹ̀wà nífẹ̀ẹ́ wa ni, ṣebí Fúlàní ló ń pa wá yẹn tí wọn ò ṣe nǹkan kan. Kí ló dé? Inú ọdún wo la fẹ́ dọ́ra sí? Ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí gbà? Ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí gbà, èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀? Ọdún mélòó la fẹ́ ṣe lé gbogbo eléyìí gbà? Ẹ jẹ́ kí o bá dìde, ẹ jẹ́ ká dìde. Tí àwọn politician tó wá ń fi Yorùbá kẹ́ Fúlàní, wọ́n fi eléyín kẹ́ elérìgì. Fúlàní a máa pa wá. Wọ́n legalize ìbọn direct or indirect, wọ́n ní káwọn Fúlàní kọ́ máa gbé. Ẹ káàbọ̀ mà, Táíwò Kíkẹ́ Fásánmi, ẹ káàbọ̀ mà. Flora Amina, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀. Yes, Bọ́ládalẹ́, ẹ káàbọ̀. Olúwatóyìn Deborah, ẹ káàbọ̀, ẹ ṣé gan, thank you so much, ẹ káàbọ̀ mà. Wọ́n fi eléyín, wọ́n fi ń kẹ́ elérìgì. Àwọn Fúlàní ń pa wá, wọ́n fi eléyín kẹ́ elérìgì nàbí ṣé wọ́n fi elérìgì kẹ́ eléyín ni, kò tiẹ̀ yé mi, mo bí mo ṣe máa sọ, ẹ ṣáà ti gẹ́ẹ̀dì kan tí mo fẹ́ sọ. Wọ́n fi elérìgì kẹ́ eléyín. Fúlàní ń pa wá, ọ̀hún sọ nǹkan kan. Ẹ wo Kwara bẹ́ẹ̀, tẹ bá mọ̀, wọ́n ti sọ gbogbo ìlú di ahoro ní Kwara. Àwọn gọ́ọ̀mẹ̀ntì wo dẹ̀ sọ nǹkan kan náà. Wọ́n dẹ̀ tún gbé gbá bò wá. Àwọn ọmọ àlè wọn Nàìjíríà, àwọn náà pẹ̀lú jẹkújẹ orí burúkú, owó òṣì, owó òfò tán fún wọn, owó òpọ́njú tán fún wọn, àwọn náà gbà pẹ̀lú ráìsì ìdíríkà 4, àwọn náà gbà. Ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí gbà? Ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí gbà fún ara wa ni? Ẹ má jẹ́ ká kàn máa sọ̀rọ̀, gbogbo àmọ́ bá, ẹ má jẹ́ ká dúró dé èèyàn kan wípé àbẹ́yẹ èèyàn kan ní kó lìdí wa, èèyàn kan ní kó lìdí wa, tí gbogbo wa, àwọn ìlú tí ò tó wa gan gbara wọn sílẹ̀, Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́, ó kàn máa ń dùn mí ní gbogbo ẹ̀kọ́ tí nǹkan ti ẹ̀rọ gbogbo ẹ̀ náà ni pé ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí gbà? Tá bá ní ká máa kàn sọ̀rọ̀ báyìí ní 2027 tó máa dé bá wa lórí ìjókòó yìí náà ni. Àwọn fúnra la máa gbára wa sílẹ̀. Àwọn politician yóò ráyè títí wa, wọn ò nífẹ̀ẹ́ wa, wọn ò ráyè tiwa torí fẹ́jẹ àti torí ohun tó fẹ́ jẹ àti ohun tó fẹ́ jẹ. Torí ohun tó fẹ́ jẹ àti ohun tó fẹ́ jẹ, wọn ò nífẹ̀ẹ́ wa, wọn ò ráyè títí wa. Wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kúrò nínú oko ìyà, wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kúrò nínú oko ẹrú. Wọ́n fẹ́ máa control yín ni, wọ́n fẹ́ máa oppress yín ni. Bẹ́ẹ̀ ni, ìkà ni wọ́n, olè ni wọ́n, ọ̀fọ́n ni wọ́n, jàgùdà ni wọ́n, ọmọ àlè ní gbogbo wọn. Bá àwọn politician wa, àwọn ò ráyè títí, wọn ò nífẹ̀ẹ́ yín. Àwọn la máa gbára wa sílẹ̀. Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́. Ẹ jẹ́ kí n fi fídíò kan wọ̀nyí. Máa nǹkan tó sọ yìí pé ó ní àwọn ò kí ń lọ sí ìlú pé káwọn lọ, ẹ jẹ́ kí n bá ló ṣe sọ́nà o. Ó ní àwọn ò kí ń lọ sí country pé láti lè, ó ní àwọn ò lọ sí country láti mú democracy lọ fún wọn. Ó ní àwọn ń lọ láti lọ kó mineral resources wọn ni. Ó ní àwọn ń lọ láti lọ jí oil wọn ni. Lára àwọn politician náà ni. Ó ní àwọn ń lọ láti lọ jí oil wọn ni. Ó ní àwọn ń lọ láti lọ jí àwọn gbogbo mineral resources tó ní ni. Ó ní àwọn tún lọ láti lọ jí, láti lọ gba ilẹ̀ wọn ni. Ó ní tó bá ti wá fẹ́ gbọ́n, ó ní táwọn bá ti rí pé ó fẹ́ gbọ́n, pé tọmọ ìlú tó bá ti fẹ́ gbọ́n, pé tọmọ ìlú bá ti fẹ́ yarí, ó ní àwọn àwa sọ fáwọn gọ́ọ̀mẹ̀ntì wọn wípé kán da military síta, kán da police síta, kán fi calm wọn down. No, kán máa fi harass wọn náà, kán máa fi oppress wọn náà. But tọ́wọ́ bá ti rí pé bóyá ó ti wá fẹ́ yíwọ́, àwọn á sọ fún pé káwọn àwọn politician, àwọn Nigeria government, àwọn gọ́ọ̀mẹ̀ntì ìlú yẹn ṣá pé wọ́n fi calm wọn down, wípé kán má bàa lọ. Ó ní àwọn wá padà á sọ fún wọn wípé thou shall not steal, pé thou shall not steal. Àwọn dẹ̀ wá steal nínú ìlú wa ni. Ẹ wá gbọ́, ó ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Kó má dàbí pé mò ń sọ àròsọ ni, òun lélẹ́yìí. Ẹ jẹ́ kí n fi wọn yàn. We don't go to another country to bring democracy. We go there for their resources, oil, metals, cheap labor. We don't go to bring democracy. We took this land from the Indians. We stole it. After we stole all the land we need, we put up the sign, thou shalt not steal. Democracy is a con game. It's a word invented to placate people, to make them accept. Ó ní àwọn ò kí ń lọ sí country, ẹ jẹ́ kí n lè ṣe bẹ̀rẹ̀. Ó ní àwọn ò kí ń lọ sí country kankan láti lọ ó ní àwọn ò lọ sí country láti lọ gbé democracy fún wọn. Ó ní àwọn ń lọ síbẹ̀ láti lọ jí mineral resources wọn, láti lọ gba ilẹ̀ wọn.
Okay, ẹ jẹ́ kí n ṣe bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ṣe bẹ̀rẹ̀. We don't go to another country to bring democracy. We go there for their resources, oil, metals, cheap labor. We don't go to bring democracy. We took this land from the Indians. We stole it. After we stole all the land we need, we put up the sign, "Thou shalt not steal." Democracy is a con game. It's a word invented to placate people, to make them accept a given institution. All institutions sing, "We are free." The minute you hear freedom and democracy, watch out. Because in a truly free nation, no one has to tell you you're free. Well, this system right now is moving toward fascism, cutting back on the freedoms, what little freedoms we had. We never had complete freedom. Social change cannot come about through the intellect. It comes about by people suffering. And the more people that are laid off, the more they lose respect for an existing government, they will seek another direction. If there are too many people seek a new direction, then the existing government calls upon the military and police to manage society. That's called fascism. We don't go to another, Ṣé gbọ́? Ó ní àwọn ò kí ń lọ sí another country. Ó ní àwọn lọ sí another country. Ó ní àwọn báwo ló sọ náà? Ó ní we don't go to another country to bring them democracy. Ó ní we go there to Only we go there for their resources. Ó náwọn lọ sí country mi fún resources wọn. Ó náwọn lọ jí oil wọn. Ó náwọn lọ jí metal wọn. Ó náwọn lọ fún cheap labour. Ó náwọn dẹ̀ lọ jí ilẹ̀ wọn. Ó náwọn lọ gba ilẹ̀ wọn ní country mi ni. Ó ní táwọn bá ti wá rí wípé wọ́n ti fẹ́ máa bínú wípé àwọn á wá sọ fún wọn wípé ó ní táwọn bá ti fẹ́ máa gbọ́ ṣáàpọ̀ àwọn á wá sọ fún wọn wípé thou shall not steal. Nípa àwọn àgbẹ̀ thou shall not steal fún wọn. Ó wá tún sọ ó ní tẹ́ bá rò bí pé bóyá ẹ gba òmìnira, ẹ gba freedom. Ó ní tẹ́ bá believe pé bóyá àwọn ti fún yín ní freedom pé irọ́ lẹ pa. Ó ní irọ́ lẹ ń pa fúnra yín. Ó ní tẹ́ bá rò bí pé bóyá àwọn ti fún yín ní freedom. Ó ní irọ́ lẹ ń pa fúnra yín. Ó ní tẹ́ bá fẹ́ yarí ó ní tẹ́ bá fẹ́ yarí pé àwọn wá sọ fún government ìlú yẹn wípé kó pe police àti army. Ó ní kó máa fi harass yín pé kó máa fi calm yín down. Bẹ́ẹ̀ ni òun ló ń sọ yẹn o. Wọ́n mọ ohun tó ń ṣe. Àwọn òyìnbó ni, àwọn European ni, àwọn American ni, àwọn Shinko, China àtàwọn Shagari, torí ọ̀rẹ́ bàbá Tinubu làwọn Shagari àbí Shishigari àbí Shagari ló pè wọ́n. Àwọn tó sọ pé kó máa ṣe títí tó gbé títí fún tó ohun Calabar Express Road, Coastal Road, àwọn tó gbé fún tó ní kó máa ṣe. Ṣé rí wọ́n in fact yíya ló fi ń jẹ wá. Ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ nǹkan tó ń ṣe wá fúnra la máa gbára wa sílẹ̀. Òmìnira oníṣọ̀fẹ́ kì í ṣe Christmas gift pátápátá là ń fọjú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló ń dà ní. Àwọn ọba wa náà dẹ̀kẹ̀ lélẹ̀ tó yẹ kí kọ́ bá wa náwó sí because àwọn ogun ṣe ti rí àwọn ọba yìí ẹ̀yin ọba wa ṣe ń gbọ́ nǹkan tí màá yìí sọ. Àwọn náà dẹ̀ mọ̀ o kì í ṣe pé bí àwọn ọba wa ò mọ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o wà láìtàlá ìsúná bẹ́ẹ̀ lásán. Àwọn ọba wa mọ̀ ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má làájú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Wọ́n yé pa àwọn èèyàn wa lójú yín. Ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣẹ́gun lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan ló ń pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Ẹ̀yin ọba wa ẹ̀yin gùn náà ṣẹ lẹ́nu. Olóṣèlú ti gbàṣẹ lẹ́nu yín. Wọ́n ti gbé Saturday lẹ́yìn lọ́wọ́, wọ́n ti gba Sunday lọ́wọ́ yín. Ẹ̀yin ọba náà ti jẹ dodo ẹ lè sọ dodo mọ́. Ẹ̀yin náà ti kọwọ́ bọ̀ kọ̀bọ̀kúbọ̀ kó jẹ́ kẹ́ lè sọ̀rọ̀ ṣe bọ́ sọ pé ọba ba lórí ohun gbogbo ni. Káti ẹ̀nu lórí kórí làwọn politician wa. Ẹ̀yin tẹ́ wá jọba lé wa lórí ńkọ́. Ṣé kò yẹ kẹ́ kó wa kúrò nínú oko ẹrú ni? Ìyà dẹ̀ jẹ yín náà. Ìyà jẹ yín, ìyà lẹ́yìn náà ń jẹ. Ẹ mọ̀ pé ìyà lẹ́ ń jẹ, ìyà jẹ yín torí pé bó ṣe yẹ kẹ́ wà kọ́lẹ̀ wà yẹn. Kó lóṣèlú máa fún yín ní sálárì. Ẹ mọ̀ iye tó lóṣèlú ń gbà ní. Ẹ mọ̀ iye tó ń kó lẹ́yìn lọ́wọ́ ni ẹ̀yin ọba wa. Ẹ̀yin ọba wa ìyà ń jẹ yín náà. Ìyà ń jẹ yín. Wàláhì ìyà jẹ pọmọpọmọ ètè yín. Ìjà lẹ́ ń jà. Ṣé ìjà ló yẹ kẹ́ máa jà? Ìjà ló yẹ kẹ́ máa jà lọ́wọ́ ìṣe nǹkan tó kàn nìyẹn. Supremacy ṣé kíkọ́ tó kàn nìyẹn. Wọ́n ń pa àwọn ọmọ yín. Wọ́n ti pa ogun ọtán ní Kwara. Kò sọ́ba kankan tó jáde. Ṣé ti ẹ̀rẹ́ yìí tẹ̀ ń gbèjà àwọn ọba? Ibi ọmọdé sì tẹ̀ ṣe ń gbèjà àwọn ọba. Ṣé àwọn ọba kí ẹ̀ nípa titi yín ni tẹ̀ ń gbèjà àwọn ọba? Kí ló tẹ̀ ṣe ń gbèjà àwọn ọba? Ẹ má jẹ́ ká gbèjà àwọn ọba. Ẹ fi wọ́n sílẹ̀. Wọ́n máa parí ẹ̀. Àwọn ọba máa parí ẹ̀. Wọ́n ò bá ara wọn jà.
wàláì wọn bọ̀ para wọn jà èmi kàn believe pé bóyá most of àwọn tó ń mi sọ pé gbogbo wọn bọ̀ bóyá most of àwọn tó ń dá síjọba yìí pé bóyá content àwọn fi ń powó ni most of them fi ń powó ni bí ẹ ká máa dá síjà àwọn ọba ìṣẹ̀lẹ̀ ká máa pẹ̀tù sí wọn nù torí pé àwọn kò sí bá ṣe fẹ́ ṣe o wàláì ọba náà nẹnu bẹ̀ láti sọ pé ká gba ilẹ̀ wa o kò yẹ ká máa tún jẹ́ kí ara máa ran bọ́ǹbù lọ́wọ́ pẹ̀lú àwọn ọba yìí o kò yẹ ká máa fi ara ká máa jẹ́ kára máa ran bọ́ǹbù lọ́wọ́ pẹ̀lú àwọn ọba ìṣẹ̀lẹ̀ ká máa bá wọn parí ẹ̀ ni o because táwọn ọba ò bá ṣẹ́tù táàrin wọn ò bá gúnrégé báwo lọ ṣe fẹ́ mọ̀ pé inú oko ẹrú la wà tó ìfẹ́ kó wa náà kó nínú oko ẹrú tẹ́mi náà bá fẹ́ dá sí ìjà ọba mo lè dá sí àkó bá dá gbogbo ẹrú náà ní kí gbogbo ẹ̀ kí wọ́n lè fi máa but kò ibi tẹ́mi lọ lèmi lọ kò yẹ ká máa bá wọn dá sí ìjà ọba o wọ́n máa parí ẹ̀ ni ó dàbí pé bóyá àwa tá à ń sọ̀rọ̀ ìgbọ̀n àpàlà tó ń fẹ́ lójú fún wọn gan pàápàá tó àwọn ọba sọ pé àwọn ò bára wọn jà bẹ́ẹ̀ ni àwọn àtẹ̀yìn jà kò sẹ́ni tó lè bá rẹ̀ kò sára ààrẹ má jà kò lè sájà má rẹ̀ fine wọ́n lè fẹ́ níbi àmì ìṣọ̀rọ̀ Sunday which is èmi ò mọ̀ but wọ́n ti sọ pé àwọn ò bára wọn jà mọ́ kò yẹ pé àlá tó máa fẹ́ lójú kò yẹ pé àlá tó máa fẹ́ lójú oko ẹrú làwọn náà wà oko ẹrú lọ ìwọ yẹ ká máa bá wọn ṣètò ẹ̀ ní kò yẹ ká máa bá wọn fẹ́ lójú ẹ wò ẹ wá gbọ́ nǹkan kan tí mo tiẹ̀ gbọ́ ní voice note kan mo gbọ́ voice note yẹn ni mo kàn wọ́n pé ó yẹ kí n play fáwọn tèmi náà kẹfà ìjọ torí Ọlọ́run ẹ farabalẹ̀ kẹ gbọ́ voice note yẹn kẹ lè mọ̀ wípé àwọn ọba náà inú oko ẹrú lọ́fà àwọn ọba sí àwọn ọba yìí fún ara wọn náà dẹ̀ mọ̀ wọ́n sọ wípé ẹ má wo ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n ẹ wá gbọ́ ẹ má jẹ. ní ìjọba tó ń darí ìlú yìí àtàwọn tó ń darí àwọn náà because ṣẹ́rí Tinubu kìíní kan camouflage náà káwà ń bẹ̀ àwọn tó ń darí ìlú yìí ẹ̀ ní orúkọ wọn nínú newspaper kámẹ́rà kì í rójú wọn àwọn kan máa pass information fún president or anybody ní káhàtì lórí tó máa fẹ́ ké ṣe now láti ìgbà ayé Buhari ní dọ́kúmẹ́ǹtì kan ti wá tí gbogbo àwọn àgbààgbà Fúlàní ti ṣe tó sọ fún Buhari pé eléyìí gan ni kò gbé fún Tinubu kó sáì kí ló wà ní dọ́kúmẹ́ǹtì yẹn Tinubu pàṣẹ fọ́ọ̀mù yẹn sí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀tàn ẹ mọ̀ pé brain master ní Tinubu pé lásìkò yìí tó wọn á fi gbàjọba kí ẹnìkan kan ò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ Yorùbá nation because ọ̀rọ̀ Yorùbá nation problem ní fún Fúlàní wọn mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tán àwọn ò tó wàá mú àti gbogbo support tó bá kú British fún wọn because British ló wà lẹ́yìn wọn tó fi ń jẹ ogun tó ń ṣe Tinubu dẹ̀ gbégbèsè wọ́n dẹ̀ pàṣẹ fọ́ọ̀mù fún gbogbo ọba ilẹ̀ Yorùbá tó tọ́ wọ́n dẹ̀ sáyẹn ẹ̀ táwọn ò ní lọ́wọ́ sí ṣùgbọ́n àwọn ò lẹ́nu sí bí ká lọ bá wọn kán sọ̀rọ̀ tútù fún wa kán tàn wá wọn ṣe máa ń tàn wá torí pé ṣẹ́rí tí gbogbo nǹkan bá dẹ̀ ṣe é ṣe tí àwọn ọba tó ìjọba kankan lókè náà tán bá rí pé àwọn ọba tó ń darí ìlú kọ̀ọ̀kan àwọn náà ṣe tán ní táwọn ọ̀dọ́ sọ yẹn wọn ní fún wa ní freedom o tá a bá ní ká dà á lẹ̀ ká tún ṣà ẹ̀mí tí ó sọnù ò ní ló ń kà tó Yorùbá ò fìgbà kankan múra ìfẹ́ máa gbọ́ ni pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú iṣẹ́ ń lọ lábẹ́nú iṣẹ́ tí sì ń lọ lábẹ́nú láti bí ọdún 6 sí 7 yìí tọ́rọ̀ ti dàrú pápátá ó ti pẹ́ tó ti ń dàrú bí ọdún 6 sí 6 ó ti wá kọjá bó ṣe yẹ iṣẹ́ tó ń ṣe lábẹ́nú yẹn àti ìrìn tari so èmi ń rò pé n tí a kọ́kọ́ lè ṣe níbi iṣẹ́ ráwọn bàbá ìgẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ní kí ẹ jẹ́ ká kọ́ lọ sùnkún bá pé tí wọ́n bá kọ̀ tí wọn ò ṣe tó yẹ kí wọ́n ṣe fún wa ní ìsinyìí ojú ayé wọn ò dára ìwọ ṣe ṣe ẹ̀yin wọn fún wa burú jù sí lọ tá a bá dẹ̀ lè káàrí bá a ṣe rárìn mú a padà di wàhálà a sì ní rí iṣẹ́ ẹ má jà tara wa òun ká gbóló kàwọn gbé òun níbi tó ń kù sínú ilé àrí bàbá kan wà nígbà táwọn tún lé tọ́pọ̀ wa bá tú jáde kò sí nǹkan kan kò sí nǹkan kan àyàfi tá a bá kọ́ náà lọ́wọ́ bẹ́ àwọn bàbá yìí a lè ní àwọn ọba bíi 5 kan tó pé mo gbà nínú ẹ̀mí mi àti information náà gbọ́ pé àwọn ọba yòókù wọ́n tún máa ń gbà fún wọn. tá a rí àwọn tó lè lead wa nù ìrìn àjò yẹn wà ní already tá a bá rìn táwọn bàbá yẹn fa fún wa ní assurance pé ó dáa kì í ṣe pé wọn mọ̀ pé n tá à ń ṣe ò dáa kì í ṣe pé òwú àwọn náà wọ́n ti tọwọ́ wọn bọ àwọn kẹ́kẹ́ ní wọ́n dẹ̀ ti fowó tì í jì ẹ dẹ̀ mọ̀ pé Yorùbá a ní irinṣẹ́ méjì kan ẹni tó bá ti mọ kí wa tó bá ti fi irinṣẹ́ méjì yẹn lọ wá a máa gbàgbé straight ni owó àti ipò bóyá iye ká òṣìṣẹ́ kan
méjèèjì yẹn wọ́n fi máa ń knock out Yorùbá ilé ìlú yẹn ni tí Yorùbá bá fẹ́ dùnkò ní ìsìn wọlé àti pa ọmọ yẹn lórí kó lè débẹ̀ àbí tó bá rí owó Yorùbá ò kì í sá fún gbogbo orú nǹkan báyẹn wọ́n dẹ̀ mọ̀ wá wọ́n dẹ̀ fi mú wa. So ọ̀rọ̀ mi má bàa pọ̀ jù á tún máa tún sọ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ń tá a bá fẹ́ rìn tá a bá rìn lẹ́yìn àwọn bàbá yẹn tó bá ṣẹlẹ̀ wọn láwọn ọ̀ràn wa ń ṣe o ìjọba tó sì wá ń ta tiwọn ìjọba fẹ̀mí ṣòfò ni ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń ṣòfò tó lè gbọ́ kọ́mẹ̀ntì kẹ́kẹ́ lẹ́nu àwọn olórí wa kò sí torí kò kàn wọ́n wọ́n rí nígbà tó kàn wọ́n tó Ọlọ́run bá àánú gbogbo tá a bá fẹ́ gbé gbà yóò ṣíwájú wa yóò kàn ìwà yóò ṣàánú fún wa gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ̀ ń darí wa náà ọgbọ́n òye tẹ́ fi máa da ọ̀nà àjogún ẹ̀ fún yín gbogbo bá bá ṣe rìn tó fi já sí rọrùn Ọlọ́run àṣàánú fún wa. Àmín àmín ṣé ń gbọ́ ẹ̀yin ọba ṣé lóòótọ́ ni wọ́n náà ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ wọ́n náà sọ pé ẹ ní dá sí ṣùgbọ́n wọ́n ní ẹ ní fara dá sí ṣùgbọ́n ẹ fẹnu dá sí ẹ máa fẹnu gbé wa dè ṣé lóòótọ́ ni wọ́n náà ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ aró orókun aró oradìyẹ ni ọ̀run wọ́n bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ni oko ẹrú lẹ́yìn náà wà tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin tó jẹ́ pé wọ́n ṣe bọ́sẹ́pọ̀ bàbá lórí ohun gbogbo ni ọba olóṣèlú ti bá lé yín lórí ẹ ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ owó tẹ máa ná tán owó máa tán èèyàn ló máa kù ṣé lóòótọ́ ni àlẹ́jì ni mi ò mọ̀ o bẹ́ẹ̀ ni ẹ̀ ń fìyà jẹ àwọn tẹjọba lé lórí aró orókun aró oradìyẹ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀run wó bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan àáfà tó níyàn máa mú ni ọmọ tiẹ̀ náà ní jẹ tíra bẹ́ẹ̀ ni ẹ ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ ẹ wá ń tan àwa ẹ jẹ́ kí n sọ fún yín adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí lọ́rọ̀ Yorùbá Nation àṣòro ṣe bí ohun tọ́lọ́run ò náwó sí ni iṣẹ́ tọ́lọ́run ti parí ní Yorùbá Nation wẹ́rẹ́ báyìí ló máa bá wa ṣe bẹ́ẹ̀ ni ẹ máa wò pọ́nà wo la fẹ́ gbé gbà torí Nàìjíríà ti expire kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ ẹ̀yin politician yìí dẹ̀ mọ̀ ẹ̀yin ọba wa náà dẹ̀ mọ̀ àwọn olóṣèlú wa mọ̀ àwọn leaders and elders wa mọ̀ àwọn olówó wa mọ̀ àwọn bọ̀rọ̀kìnní wa mọ̀ ṣùgbọ́n torí fẹ́jẹfẹ́jẹ tiwọn torí má tómi torí pé wọ́n fẹ́ keep àwọn mẹ̀kúnnù under control wọ́n fẹ́ kí mẹ̀kúnnù máa ṣe ara ìsà fún wọn wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kó tọ́ àwọn ọmọ wọn wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kó gbérí mọ́ torí ẹ̀ ní gbogbo yín ò ṣe sọ nǹkan kan ìkà ni gbogbo yín gbogbo ẹ̀yin tẹ̀ sí ń wò wípé kí mẹ̀kúnnù kọ́kàn wọn máa balẹ̀ ọkùnrin tí yín ò ní balẹ̀ gbogbo ẹni tá bí nínú obìnrin tó ń gba fẹ́fẹ́ sára tó ń gbatẹ́gùn sára bẹ́ẹ̀ ni tàbí tó tá bí nínú obìnrin ni tàbí tọ́kọ̀ bẹ gbé jáde nínú ẹ̀ ó ṣọkùnrin ni ó ṣobìnrin ni ó ṣonílé ni ó ṣàlejò ni ó ṣọmọdé ni ó ṣàgbàlagbà ni ó ṣe dúdú ni ó ṣe òyìnbó ni ó ṣaláwọ̀ funfun ni tó bá sọ pé kí ìran Yorùbá má bọ́ kúrò nínú oko ẹrú onítọ̀hún ò ní nísinmi láyé ọkàn onítọ̀hún ò ní balẹ̀ inú onítọ̀hún ò ní dùn torí pé inú abímọkú kan kì í dùn inú onítọ̀hún ò ní dùn gbogbo ẹ tó wá sẹ́kùn fẹ́ máa fi ara ní ìran mi bẹ́ẹ̀ ni torí ní ohun ta ní nílẹ̀ Nàìjíríà bíi 2 weeks ago tí mo ṣe program ni mo ka gboyè mineral resources ta nílẹ̀ Nàìjíríà not even that kò ní dáa fún Nàìjíríà ta ní nílẹ̀ Yorùbá tí mo kà jáde ó sì wà lọ́wọ́ mi bíbá iná kíkọ́ tí ẹ̀ tó má prolong matter ni bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi bíbá yìí ṣé kí n tún kà ní ohun ta ní nílẹ̀ Yorùbá mineral resources ta nílẹ̀ Yorùbá òkè òun náà lélẹ́yìn èyí ta ní Nàìjíríà tèyí ta nílẹ̀ Yorùbá máa kà ohun ta ní Nàìjíríà kí ni nǹkan tó ní nínú ìlú tí mo ní ta wà yìí kí ni nǹkan tó ní kò sí kí ni nǹkan tó ní tó dẹ̀ ń tọ́jú wa tó ń gbádùn wọn tó bá níṣẹ́ lọ́wọ́ ìjọba máa bú ẹni tó máa fi ríṣẹ́ bẹ́ẹ̀ ni ìjọba tí bàbá Tinubu tó bá sọ pé ok student 50 million ní student tó wà ní Nàìjíríà o bàbá Tinubu wá sọ pé òun fẹ́ fún 10,000 students ní 5,000 10,000 tó bá ti lọ yáwó ní o tó bá ti lọ yáwó ní World Bank ní o ó máa fi orúkọ títí ẹ lọ wọ́n tó pa sórí Twitter ó máa lọ forúkọ títí wa yáwó ní World Bank wípé òun fẹ́ fún ṣe student òun fẹ́ kọ́ school fún malnutrition fún gbáfàwo ni tó bá ti lọ fi wá yáwó ní World Bank tó bá dé gbogbo máa pín mọ́ra wọn lọ́wọ́ ni àwọn ọmọ school ló wọ school báyìí ní ìsìn ìjọba ń fún wọn ní grant àwọn ọmọ iléèwé tó wọ school wọ́n ṣẹ̀ wọlé school ni báyìí ní láti last week làwọn ọmọ iléèwé tí ń wọlé school àwọn ọmọ university tó ti ń wọlé school ìjọba last month mi wọ university náà wọ́n ṣẹ̀ wọ university ní last month mi tún wọ university ní ìsìn bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ dárúkọ university tó wà ní Dublin bí báyìí náà ìjọba tún máa ìwọ tí wọ́n bá tí ìjọba bá rí pé iṣẹ́ tí ìyá àti bàbá tó ń ṣe wípé bóyá ó ní bó ṣe máa ń wọ̀ ọ̀kẹ́ bóyá iṣẹ́ tí ìyá àti bàbá ń ṣe pé bóyá kò tó nǹkan kan ìjọba tún máa fún ṣé wọ́n tí ì lọ ni àwọn tó bá mi ṣe
ó dàbí kan ṣe wà nísàlẹ̀. Ìjọba tún fún ó tún máa fún wọn ní ó tún máa fún wọn ní grant bẹ́ẹ̀ ni ẹ mọ̀ tí ìjọba ń fún wọn ní oṣooṣù ni àwọn student wà nínú ìlú yìí tó bá rí pé bóyá iṣẹ́ tí even mo ṣì ń wò báyìí ní ìsinmi pé Ọlọ́run dáríjì mi pé bóyá kémi náà lọ reduce iṣẹ́ tí mò ń ṣe so that ọmọ mi náà lè entitle sí grant nínú ìlú yìí ìbọn ọmọ onílùú ni ká lè entitle sí grant nínú ìlú yìí kémi náà lọ reduce iṣẹ́ tí mò ń ṣe because tó bá rí wípé because ẹ má jẹ́ kí n program má ta ẹ jẹ́ má sọ ọkọ tí mò ń sọ lọ náà bẹ́ẹ̀ ni ìjọba tún máa fún wọn ìjọba €670 ni ìjọba ń fún wọn àwọn ọmọ yunifásitì nínú ìlú yìí tíjọba máa fún wọn every month bẹ́ẹ̀ ni tó bá rí pé iṣẹ́ tí ìyá àti bàbá ń ṣe kò tó wọn tó fi help àwọn ọmọ yẹn kí ni ìjọba ṣe fún yín irọ́ ló ń pa fún yín ìkà ni wọ́n iye mineral resources ta ní nílẹ̀ Yorùbá wa a ní limestone a ní kaolin a ní glass sand a ní clay a ní granite a ní tar sand òun ni bitumen a ní bitumen o bitumen a ní ní Nàìjíríà a nílẹ̀ Yorùbá wa o tí ẹ wo gbogbo títì bó ṣe rí ó pè wọn káwọn Ṣàgárì máa wá kó káwọn Ṣinkó máa wá kó kí France máa wá kó Macron kó máa kó kí àwọn European máa wá kó k'Amẹ́ríkà máa wá kó gómìnà resources wa lọ tí ń kó lọ tán bọ̀ìbọ̀ì ló ń ṣe fún wọn ẹnu wọn ò tọrọ script lọ gbélé wọn lọ́wọ́ tó ń kà á àwọn náà kọ́ lọ́wọ́ àbẹ́ yẹn àwọn kọ́ lọ́wọ́ àbẹ́ àkúkú ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ wọ́n ní táwọn ò bá kájú ìlú yíya ló máa ń ya wọn ò lè rán ọwọ́ wọn ò kájú ìlú wọn ò lè ṣe wọn ò lè rí ṣe ókè yẹn wò nísìn ó sọ pé Bàjágá sọ pé òun fẹ́ state police àti ẹ̀mọ́ kó ṣe yẹn dáadáa ó ní òun fẹ́ state police ìkan nínú àwọn gómìnà wọn nílẹ̀ Haúsá ó sọ pé láéláyé ó ní fẹ́ pín Nàìjíríà nìyẹn ó ní àwọn ò fẹ́ state police ó ní àwọn ò gba state police ó dẹ̀ ṣe sọ yẹn gbogbo wọn máa support ara wọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń support ara wọn bẹ́ẹ̀ ni pé àwọn ò fẹ́ state police wípé that means kò fẹ́ pín Nàìjíríà nìyẹn tó bá sọ pé òun fẹ́ ṣe state police wípé òkè kó máa lọ àwọn ò fẹ́ mọ́ kíní kan ṣe kíní kan tó bá fún bàbá Tinubu lọ́rùn bẹ́ẹ̀ yẹn wípé state police yẹn kò gbọdọ̀ wáyé kò ní ṣe torí pé òun kọ́ ló ń sọ̀rọ̀ kò lè kẹ́nu ẹ̀ ọ̀ka kó sí kí ni àṣẹ kan tí bàbá Tinubu ti pa tó múlẹ̀ àfihàn tó bá náwó sí ni àfihàn táwọn nọ́ọ̀tì tó bá náwó sí ni bẹ́ẹ̀ ló máa múlẹ̀ kí àṣẹ wo ni bàbá Tinubu ti pa tó múlẹ̀ wípé yes òun ló pàṣẹ yìí kò ní script ló ń gbé ni lọ́wọ́ kò tó bẹ́ẹ̀ ń tó bá ti fẹ́ ni àwọn first class citizen ni wọ́n kí ló dé èdè ká máa lọ ẹjá máa lọ ẹ̀wọ̀n kẹran mẹ́ran kó kàn pa à ń ṣe nǹkan náà ẹjá máa lọ ẹ̀yin ọba ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa gbogbo wọn ti fi ṣẹkẹṣẹkẹ ó ti fi dẹ̀yìn náà lọ́wọ́ torí Ọlọ́run ó ti fi dẹ̀yìn náà lọ́wọ́ ẹ jára yìí kò sí tó bàbá Tinubu fẹ́ ṣe kí ni bàbá Tinubu nìkan fẹ́ ṣe láàrin gbogbo yín ẹ bàjẹ́ ṣé bí Ọlọ́run fún yín náà rẹ̀ ó fún èèyàn ọba lágbára bó tẹ̀sí lè jẹ́ pé gbogbo yín náà kọ́ lẹ́wọ̀ gbalẹ̀ èmi gan ọ̀rọ̀ ẹnu mi bó mo tún ń lọ báyìí ní ìsìn Ọlọ́run ẹ wo ọ̀rọ̀ ẹnu mi gan pàápàá kó Ọlọ́run ṣàánú mi kó má jẹ́ ntẹnu gbóbi ọ̀rọ̀ kó má jẹ́ kọ́rọ̀ ẹnu mi pa mí Ọlọ́run ṣàánú mo tún fẹ́ máa yà síbò mi ẹ̀yin ọba ẹjọ́ ẹ̀yin náà ni bàbá wa torí Ọlọ́run ẹ dìde tán ẹ má bára yín jà mọ́ ẹ ṣera yín lọ́kàn ẹ̀yin náà gbádùn bí iná ṣe lówó tán fún yín ìjà tá ìjà yìí náà já sí torí títí yín ni torí ọba gba lórí ohun gbogbo àwọn olóṣèlú ti fi ṣáìṣáì wọ́n ti fi gbàṣẹ lẹ́nu yín torí àbẹ̀tẹ́lẹ̀ tẹ́yin náà ń gbà torí owó peanut tán fẹ́yìn náà ni kí ni bàbá Tinubu fẹ́ ṣe òun nìkan tí bàbá Tinubu bá ro iyán fún gbogbo yín máa jẹ ẹ̀tún nílò ìyò ṣùgbọ́n tí gbogbo yín bá ro iyán fún bàbá Tinubu ó máa jẹ ó máa bì síbẹ̀ tó máa yàgbẹ́ síbẹ̀ náà ni bàbá Tinubu ayégbógun tó gbé gbógun náà ló ṣe ẹ̀bà jẹ́ mọ́ lára kí ló wá dé ṣe wá bẹ̀rù bàbá Tinubu kí ló dé ẹ̀yin ọba wa ẹ má ṣe báyìí fáwọn ọmọ wa ẹ má ṣe báyìí ilẹ̀ Yorùbá Ọlọ́run dálẹ̀ Yorùbá dáadáa ìwà dúró nǹkan tí mo kà bitumen mo ìfẹ́ tí kà tán bitumen a ní mica a ní gypsum a ní feldspar a ní jamstone a ní crude oil a ní coal a ní gold àdúrú nǹkan báyìí ẹlòmíì ò ní nǹkan tó bẹ́ẹ̀ nínú ìlú tó dẹ̀ ń gbádùn nínú ìlú ẹ má ṣe báyìí fún wa ẹ̀yin náà ni bàbá wa ẹ̀yin ọba wa kí ló dé tọ́mọ ẹlẹ́ran wá ṣe máa jẹgun tọ́mọ aláṣọ wá ṣe máa wà kísà kí ló dé ẹ má ṣe báyìí fún wa àwọn ìlú tí ò tó wa wọ́n ti ń gbádùn Ghana náà ti ń gbádùn lẹ́lẹ́bẹ̀ yẹn Ghana tó jẹ́ pàwọ́ sí lẹ́kọ̀ọ́ nínú wa ní ta sọ pé Ghana must go ẹ lè fi Ghana iná ti wà ní Ghana iná múná lọ Ghana mọ́ Burkina Faso náà àwọn náà ti ń gbádùn báyìí ní ìsinyìí kí nọ́mà yìí ti wà ní Nàìjíríà tẹ́lẹ̀ sí gbòmìnira láti 1960 ilé mi báyìí ní ìsìn wọ́n ti rí iná báyìí ní ìsìn ẹlòmíì àwọn sọ fún yín pé oṣù mẹ́ta táwọn ti rí iná gbẹ̀yìn délé ẹlòmíì oṣù kan ọmọ máa pín iná ọmọ ló bàjẹ́ ọmọ máa pín iná street kan níná lẹ́ni Giant of Africa síbẹ̀ ìfẹ́ máa bá a lọ léléyìí ni ẹ̀yin lè máa gbára yín sílẹ̀ o ebi wá ń pa àwọn ọ̀ràn mi àwọn youth ti wá wà useless wọ́n wà jobless wọ́n ti fi ọ̀nà ẹ̀yìn wọ́n ti fi gbé oògùn olóró wọlé fún wọn wọ́n ti fẹ́ dọpọlọ àwọn youth wa rú
ṣe bọ́ sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yá ló ńgbà tó bá níṣẹ́ ṣe tó bá ríṣẹ́ wọn máa gé orí káàkiri náà ni wọn máa lọ ṣògbó owó káàkiri àwọn la lè gbára wa sílẹ̀ o Ọlọ́run torí pé tá bá yìí sọ pé ká máa pariwo báyìí nísìn wọn ò rí wa wọn ò gbọ́ wa kò sí èyí tó kàn wọ́n ṣùgbọ́n wèrè la fi ń wo wèrè ní ká fi ṣe eléyìí ò ṣe pé bí ọ̀rọ̀ yìí pé bí à ń jà tá bá bọ́ síta nǹkan báyìí la fẹ́ àwọn bàbá náà support wa but báyìí ní ìsìn wọ́n sọ pé wọ́n máa wò náà lórí kálukú wọn máa bẹ̀rù ni wọ́n lá láti ṣe ló mà ti ṣe ààrẹ ẹlẹ́rù ló máa kọ́ gbé ẹrù ẹ̀ níbi tó wúwo àwa nìyà ń jẹ kọ́lọ́ má fìyà jẹ wá Ọlọ́run ò fìyà jẹ wá àṣìlẹ̀ ayé wà ìlú la ṣìyàn àṣìlẹ̀ ayé wá àṣìlú wá gan pàápàá olórí la ṣìyàn olórí kórí olórí burúkú làwọn olórí wa làwọn politician wa ẹni ìyà ni wọ́n ẹ̀yin wá wò báyìí nísìn ọmọ 28 years kan wọ́n ní mẹkáníìkì ni ọmọ 28 years ó lọ jí iṣu ló lọ jí iṣu 35,000 iṣu 35,000 naira péré ṣé bíbí ló ń pa nínú ìlú yìí wà wá jáde ẹ jẹ́ kí n sọ fún yín bí mo ṣe wà yìí nínú ìlú yìí tí n bá wọ store lọ kò sí bí store ṣe lè tóbi tó nínú ìlú yìí kí n wọ store lọ kí n wọnú store yẹn kí n wá rí bí donut kí n jẹ kí n rí fanta wọn kí n mú kí n rí bread wọn kí n jẹ ṣẹ́rí tí mi ò bá mú jáde nínú store yẹn mi ò jalè o mi ò jalè ebi ń pa mí ni ebi ló ń pa mí insurance máa cover ẹ̀ mi ò jalè torí mi ò mú jáde kí n jẹ́ kí n yó kí n tún rí omi kí n tún fi lé inú store yẹn ni mo ti jẹ kábọ̀ torí kí lèmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ fún mo níṣẹ́ mi lọ́wọ́ ení ẹ̀kejì ní pé tí n bá tún níṣẹ́ lọ́wọ́ ìjọba máa bọ́ mi unemployment máa lọ síbẹ̀ máa lọ sign máa lọ fill fọ́ọ̀mù every week wọ́n máa fún mi lówó oúnjẹ ìjọba máa bọ́ mi torí pé wọn ò ní fẹ́ kí n kú sáwọn lọ́rùn wọ́n máa bọ́ mi ní bẹ́ẹ̀ ni iye tó bá ń fún mi tó bá yó mi o torí pé ẹlòmíì ò fẹ́ ṣiṣẹ́ ó pè pé ẹlòmíì ò tẹ̀ ṣiṣẹ́ rí àwọn àríṣì mi ò ṣiṣẹ́ rí ó pè wọn kọ́ máa gbowó ìjọba tí iye tó bá ń fún ẹ ó máa tó bá ti tó ẹ wọ́n dẹ̀ tó máa ṣaraṣọ́ bẹ̀ alẹ́ lómi ò ṣiṣẹ́ tó dẹ̀ ra mọ́tò nínú tó bá ti save ó ra mọ́tò nínú owó tó ń fún tíjọba ń fún bẹ́ẹ̀ ni ìlú tó work nìyẹn náà ọmọkùnrin yìí ebi wa ń pa ebi ló pa ọmọdé lóòótọ́ kò dá kíyàn máa jalè o ebi ló ń pa o ó dẹ̀ lọ jí iṣu ibi oúnjẹ ni ó lọ jí iṣu ṣe mọ ẹjọ́ tí adájọ́ tó dá fún ẹ jẹ́ n kà fún yín ẹ lè mọ̀ pé ìlú yẹn ò da ìlú tí ò wọ́ọ̀kì ni ìlú burúkú ni ìlú òṣì ni òun lélẹ̀ jẹ́ kí n kà fún yín o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọkùnrin kan rèé tó jẹ́ mọkálíìkì atún ọkọ̀ ṣe ẹni ọdún 28 years tí ilé ẹjọ́ jù sí ẹ̀wọ̀n ọdún 3 pẹ̀lú iṣẹ́ àṣekára Òṣogbo ní kíní ẹ̀ṣẹ̀ tí Hakeem Jimoh ṣe gan ní Òṣogbo kí ni ẹ̀ṣẹ̀ tí Hakeem Jimoh ṣe gan ní pàtó iṣu 17 iṣu tubers of yam iṣu 17 ni wọ́n ní Hakeem jí kó lọ ní Òṣogbo ìyá rẹ̀ sì jẹ́ iye rẹ̀ sì jẹ́ 35,000 ó jí iṣu 17 tubers of yam 17 ní Òṣogbo Hakeem lórúkọ ẹ̀ wọ́n ní iye iṣu yẹn dẹ̀ jẹ́ 35,000 lápapọ̀ lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ yìí níbi ìgbẹ́jọ́ Hakeem ni mọkálíìkì náà ti jẹ́wọ́ wípé lóòótọ́ lòun jí wọ́n ní lọ́jọ́ Wednesday níbi ìgbẹ́jọ́ ẹ̀ ni Hakeem mẹkáníìkì ni ló jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun jí iṣu kó ṣùgbọ́n ebi ló ń pa òun ṣé rí ebi ló ń pa òun yẹn lásán tó bá tiẹ̀ mú ẹ nínú ìlú yìí wọn ò ní mú ẹ ṣùgbọ́n tó bá tiẹ̀ mú nínú ìlú yìí tó bá ti wá délé ẹjọ́ tó bá sọ pé ebi ló ń pa ẹ́ wàláhì wọ́n máa fi ẹ́ sílẹ̀ ni ebi ni ó ní ebi kì í pa ni kọ́rọ̀ mi wọ̀ ẹ̀yin wá mú ẹni tó ọmọ tẹ́bi ń pa ó níṣẹ́ mẹkáníìkì ni àbí òbóun lọ sọ rẹ̀ lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ yìí níbi ìgbẹ́jọ́ Hakeem ni mọkálíìkì náà ti jẹ́wọ́ wípé lóòótọ́ òun jí iṣu náà kó ṣùgbọ́n ebi ló ń pa òun tóun fi hu ìwà àìtọ́ náà adájọ́ májísírèètì Muibat Ọlátúnjí ó fi àkókò ṣòfò rárá lọ́gán ló ní kí wọ́n ju Hakeem sẹ́wọ̀n ọdún 3 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára kódà adájọ́ kọ̀ láti fún Hakeem láǹfààní sísan owó ìtanràn
wọ́n ní ó kọ̀ láti ẹ̀wọ̀n ọdún mẹ́ta fẹ́ni tó jí iṣu 35,000. àwọn politician wá wà níbẹ̀ o. Yàyà Bello, owó tí Yàyà Bello jí òun ló lọ yẹn o. Emele Mefi Emele, owó sí Emele Mefi Emele jí wọn ò ju Emele fi Emele wọn ò ju sẹ́wọ̀n ọdún mẹ́ta o. owó táwọn politician wá jí òun ló lọ yẹn o, wọn ò ju wọn sọ́wọ́ ọdún mẹ́ta o. ṣe rí wípé wọ́n ní òtún ló máa ṣẹ̀wọ̀n rárẹ. ṣe rí wípé mẹ̀kúnnù ló ń ṣẹ̀wọ̀n àwọn olóṣèlú yìí. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. ṣe ti rí pé yàtọ̀ fi ń jẹ mẹ̀kúnnù torí èèyàn jí iṣu 35,000 wọ́n jù sẹ́wọ̀n ọdún mẹ́ta. gbogbo àwọn politician tó ń jí owó yẹn wo lẹgbọ́ kó jù sẹ́wọ̀n ọdún mẹ́ta. ṣe rí bó ṣe oppress yín. ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá a lọ leléyìí. òfin wọn ní Nàìjíríà olówó táníkà ló mú kò mú olówó. kò sófin ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀. òfin tó bá tún wá ṣe táníkà nìkan lòfin mú ní Nàìjíríà kò kí ń mú olówó. ṣé bẹ́ẹ̀ fẹ́ máa bá a lọ leléyìí. ọdún wo lẹ fẹ́ dọ̀rà sí. ọdún wo ni gbogbo eléyìí fẹ́ stop fún yín. ṣé bẹ́ẹ̀ fẹ́ máa bá a lọ leléyìí ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ iṣu 35,000 naira. ebi ló ń pa o. ebi ló ń pa yẹn lásán gan. wàláhì ó yẹ kó máa wò ó pé bóyá mẹkáníìkì tó ń ṣe kò ríṣẹ́ ó kú níṣẹ́ lọ́wọ́ bóyá kò ríṣẹ́ ni. ó dẹ̀ sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yá lò. èyí kò ṣáà ní ìwò kébi pa òun kú. a mọ̀ pé kò dá kéèyàn máa jalè. ṣé tí ìlú bá dá kí ló fẹ́ mo jalè. ẹ wo ẹ jẹ́ kí n sòótọ́ fún yín. káàdì owó mi kan ti sọnù. ó fẹ́ lọ ra rotas ni. káàdì owó mi kan ti sọnù. mo ra rotas mi yẹn tán. mo rí pé mo fi káàdì yẹn mo jù sínú pọ́ọ̀sì mi ni. àṣé káàdì ti jábọ́ sílẹ̀. èmi ti wọnú mọ́tò mo ti lọ. mi ò ní parọ́ fún yín. nígbà tó máa fi di bí an hour after báyìí ọlọ́pàá ló pè mí nínú ìlú yìí. ọlọ́pàá ló pè èèyàn kan lórí ilẹ̀ o. èèyàn kan lórí nílẹ̀ ó dẹ̀ bá mi mú lọ sọ́dọ̀ ọlọ́pàá. gàdí níbi ìbọn mo lọ sọ́dọ̀ ọlọ́pàá dẹ̀ wọ́n mọ̀ gbogbo ìgbà pé wọ́n ti máa gbórúkọ mi mi ìmọ̀ mi ní parọ́ fún mi ìmọ̀ bọ́yẹ mọ nọ́mbà mi ìmọ̀ bọ́yẹ mọ ọkọ mi ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́lọ́ máa mú wa nà wàá ṣẹ̀ nínú ìlú ìwọ̀n ní mú ẹ ó kàn lè pẹ́ wọ́n á mú ẹ nà ìbéèlò náà ní gbogbo wa bí báyìí wọ́n máa mú ẹ nà bóyá wọ́n ti jù ú sí inú pápápápá wọ́n ti rádìrẹ́sì wọ́n ti rí gbogbo wọ́n pè mí ni pé káàdì ni kí wọ́n gbà èèyàn kan ló mú wá báwọn ní police station kí wọ́n gbà ìlú tó wọ́ọ̀kì nìyẹn ẹni tó rí yẹn ti wòye pé ẹni gbòkó àgbàrò ẹni gbòkó àparò ó gbá pọn ṣé báyìí pa nìyẹn ẹni gbòkó àparò ó gbá pọn ni Ọlọ́run thank God pé kò tiẹ̀ bọ̀ sọ́wọ́ àwọn ọmọ tó ń wọ́ọ̀kì bọ̀ tó bá wọ́ọ̀kì náà wọ́n á rí mú ẹni tó rí tó ẹ pé Nàìjíríà níbẹ̀ yẹn ẹyẹ tó fẹ́ fò ní tẹ́ tó wá ń fàtẹ́gùn sí wàláhì wọ́n ti wọ́ ọ lọ ni wọ́n ti wọ́ kọ́lọ́ máa ṣe ẹrù alẹ́ rú òde wọ́n ti wọ́ gbogbo nǹkan tó wà ìlú nìyẹn ìlú tó wọ́ọ̀kì nìyẹn ẹni tó rí ti wò pé kí lóun fẹ́ fi ṣe ẹni kò lè wọn onítọ̀ náà kó náà sọ káàdì ẹnu ó dẹ̀ mú lọ sọ́dọ̀ ọlọ́pàá kò tiẹ̀ sáwò kò sá kankan wò bẹ́ẹ̀ torí kò sí kankan tó ń ṣe àkáǹtì mi ìlú tó yẹ kó kọ́kàn yàn balẹ̀ kéèyàn wà nínú ìlú kọ́kàn yàn balẹ̀ ni ẹni tó mú káàdì ẹ̀dá ní gan Nàìjíríà wàláhì wọ́n ọmọ ẹ lára kábẹ̀ tí wọ́n sọ pé tó wá sọnù ebi ló pa ẹni yìí ó dẹ̀ sọ ní ọ̀dọ̀ ní kóòtù pé ebi ló ń pa àwọn ẹni kan lọ sọ sẹ́wọ̀n ọdún mẹ́ta àwọn olóṣèlú wa tó ń jí owó bàbá Tinubu ṣe mọ̀ pé bàbá Tinubu tó ti fẹ́ lọ yáwó mi ṣé mọ̀ pé tó ti fẹ́ lọ yáwó mi iye owó tó ti yá báyìí nísìn mo ti ẹ̀ka níbì kan náà tó sọ pé Nàìjíríà ti wọ gbèsè Nàìjíríà oh my God mi ì fi síbi bàìṣá mi ì fi síbi bàìṣá tó sọ pé gbèsè Nàìjíríà tí kan nínú àwọn gọ́vnà tó sọ pé kí Nàìjíríà kó ṣọ́ra o tó ní kí Nàìjíríà kó ṣọ́ra pé gbèsè tẹ́ ti jẹ ní Nàìjíríà mi ò fi sínú bíbá mi mọ̀ kí n máa sọ̀rọ̀ débẹ̀ gbèsè tẹ́ jẹ ní Nàìjíríà tírílíọ̀n ní gbogbo gbèsè tẹ́ jẹ ní Nàìjíríà báyìí ní sí bàbá Tinubu yá ẹ̀mọ́ tí bàbá Tinubu ti yá láti bá kí ni kókó nǹkan tó fowó ọ̀hún ṣe ẹ wò alátiṣe ló mà ti ṣe ààrẹ o àwa la máa gbára wa sílẹ̀ o ẹ̀yin religious leader náà Ọlọ́run ọba o ẹ̀yin religious leader ẹ̀yin pastor wa ẹ̀yin àáfàá wa nílẹ̀ Yorùbá ẹ rí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá ni ṣé ẹ rí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá ni dẹ̀ dá sí ẹ ṣe nǹkan kan ṣé báwọn ọmọ yìí náà lọ ń wá sí ṣọ́ọ̀ṣì yín lọ ń wá sásàlátù yín ṣé nítorí pé kì í ṣẹ̀yin lẹ bí wọn lẹ fokó òdì yín bí wọn àbí ṣé kì í ṣe pé nítorí pé kì í ṣẹ̀yin lẹ fòbò òdì yín bí wọn ni ẹ má bínú pé mo sọ̀sọ́kùsọ ó ká mi lára ni lẹ́ẹ̀ṣẹ̀ lè sọ nǹkan kan ṣé nítorí pé kì í ṣe pé àwọn ọmọ bíbí inú yín kì í ṣe pé àwọn ọmọ yín ni ẹ̀yin religious leader nílẹ̀ Yorùbá wa èyí tẹ̀ ṣe yóò dáa
wàláhì tẹ́ ń ṣe yóò dáa gbogbo nǹkan tẹ́ mọ̀ kojú kẹ́ máa build multipurpose auditorium lọ kẹ́ máa wà after owó táìtì gbogbo nǹkan tẹ́ mọ̀ nìyẹn owó táìtì kẹ́ máa wà after yẹn kẹ́ máa build multipurpose auditorium lọ kẹ́ máa sọ pé kó máa sow seed ó tán ń tẹ́ mọ̀ nìyẹn ìkàlẹ̀ ń ṣe fún wa o ìkàlẹ̀ ń ṣe fún wa o ìmí nínú yín gan pàápàá I'm sure pé àná yín tí ara yín ti gbẹ àná yín tí ara yín gan ti di àná yáǹsì ọlọ́run mo tẹ̀ mọ̀ pẹ̀lú mi exist mọ́ nínú yín ọlọ́run dáríjì mí bẹ́ẹ̀ ni kódé ìtẹ̀ ń ṣe yín yẹ yín wọ́n ẹwé kọ̀ọ̀pọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì inú ìlú yìí èmi ò ẹgbù àwọn kan sì wà nàìjíríà yẹn tẹ́ pé ọlọ́run sì wà pẹ̀lú wọn o àná yín tí ara wọn sì ṣàprápra o àwọn wà dáadáa ní nàìjíríà yẹn ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ ẹ̀ rí lókè lókè yẹn tẹ́ ẹ̀ rí lókè lókè tán ní 1000 churches tán ní 5000 churches yẹn ìmí inú wọn orí ọ̀fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ jẹ ọlọ́run kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan mọ́ èyí ní kẹ́ wé kọ̀bọ̀kànyàn nígbàgbọ́ yẹn gbàdúrà nínú ilé yín ṣọ́ọ̀ṣì mi lọ nínú ìlú yìí Holy Mary Mother of God pray for me kinní kan ṣe kinní kan ni wàláì 1 hour ní ṣọ́ọ̀ṣì wọn lẹ́yìn 1 hour báyìí wọ́n máa sọ fún yín pé ṣáwọn làwọn pa Jésù ni àwọn kọ́ lọ pa Jésù ṣe báwọn tó gbẹ́sìn wá fún wa nìyẹn àwọn pásítọ̀ wa náà ó pè wọn kọ́ fi ilẹ̀ kọ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì dà kọ́ fi kọ́ fátìrì torí Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ̀yin lè máa gbára yín sílẹ̀ o àwọn politician yóò ráyè títí wa o bámúbámú ni mo yóò lọ́rọ̀ wọn o wọn mọ̀ pé bí ń pa yín o ẹ dìde o ẹ jáde síta talawa o wàláhì tẹ́ bá jáde síta wọn bí aláyàkùnrin máa ń pè alákùyà wọn dá kí 5 million ọmọ Yorùbá ọmọ Nàìjíríà pátápátá kí 20 million jáde síta wọn bí wọn dá wọn báwo wọn máa sá lọ ni a mọ̀ pé kì í ṣe lásán náà gbogbo wọn lọ fi ń ṣe ipe kókò máa rẹ̀ yín tẹ́ torí Ọlọ́run èyí lẹ máa jára yín ẹ gbógun wọn jẹ́ ìkà làwọn bàbá yìí ò dáa wọn ò nífẹ̀ẹ́ yín ẹ wò ó ẹ ṣé mo dúpẹ́ o ọ̀rọ̀ púpọ̀ kò kágbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ oníyan iṣẹ́ ọlọ́ka iṣẹ́ àwa la máa gbára wa sílẹ̀ o àwa la máa gbára wa sílẹ̀ bójórí WhatsApp ni bójórí Twitter ni bójórí Instagram ni bójórí TikTok ni bójórí Facebook ni bójórí ẹ jẹ́ kí gbogbo apẹ̀rẹ̀ wa kí o bá jáde lẹ́ẹ̀kan náà wọn bí alájà wọn dá tí o bá jáde lẹ́ẹ̀kan náà ká pọ̀ níta la wà títì la wà bẹ́ẹ̀ ni àkókò àṣe jàgídíjàgbọ́n níbọn ní kankan eléyìí ò ṣe pé bí akíní ẹnu wa la máa fi kọ́ méje àìlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí burúkú ni ẹnu èèyàn lè fi kọ́ méje ìyá yìí tó gẹ̀ tó lórí burúkú ara àwọn politician yìí ìbò ló tún ti ń bọ̀ báyìí ní ìsìn o wọn á tún máa gbé ráìsì gbogbo bó ṣe ń pààyàn ní ìsìn wọn ò rí wọn sọ kankan wọn á tún máa gbé ráìsì wá báyìí ní ìsìn wọn máa gbàṣọ ọ̀pá mẹ́fà wà bá àǹkárá ọ̀pá mẹ́fà àǹkárá láṣọ ọ̀lẹ wọn á sọ yín dàǹkárá láṣọ ọ̀lẹ wọn máa gbá àǹkárá tó bá fẹ́ bá yín upgrade ẹ̀ lọ́ máa gbé léèsì wá fún yín ayé pé léèsì àwọn léèsì Abẹ́òkúta yẹn wọ́n sọ yín dàwọn bàbá Abẹ́òkúta tó máa mú fìlà tó máa gẹ̀ sórí báyìí wọ́n máa gbé wá fún yín ṣé yẹn lè fẹ́ kún wọ̀ fún ọdún 4 ẹ má jẹ́ kí 2027 yìí ṣe é ṣe o 2027 tó fẹ́ ṣe má jẹ́ kó ṣe é ṣe o àwa fún ara la máa gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n tá a bá lè dá gbogbo ọ̀nà tá a bá láì ní wàhálà nínú ìjáde wọ́ọ́rọ́wọ́ ni tí ó bá máa pọ̀ ní Ọlọ́run tí ò ní la ẹ̀jẹ̀ lọ tí ò ní la ẹ̀mí lọ bẹ́ẹ̀ ni ní kẹjẹ kí o gbá jáde wọn ṣọya wèrè ni kí ló dé wọn fi wá sílẹ̀ kó jẹ́ ká máa lóko kí jẹ́ tí bàbá tọmọ kó má nà á là òṣìṣẹ́ wà lórùn àjọmọjẹ wà lójì Ọlọ́run tó dé oníkálukú ó ti fún oníkálukú ní mineral resources nínú ilẹ̀ wọn ihun tó wà nínú ilẹ̀ wa nílẹ̀ Yorùbá àwọn ọmọ àlè kan máa sọ pé ẹnẹ ẹ lọ bó la ń lọ inú yàrá inú homu yín là ń lọ orí ilẹ̀ wa náà la fẹ́ wà kúrò ihun tó lọ́wọ́ dẹ̀ dá sórí ilẹ̀ wa ó tó wàá jẹ bẹ́ẹ̀ ni ó tó wàá jẹ Ọlọ́run ìṣọba àka Ọlọ́run tó dá oníkálukú ó ti fún oníkálukú ní nǹkan tó máa jẹ ojú kòkòrò làwọn Fúlàní ọmọ ọ̀lẹ ni wọn alápá máa ṣiṣẹ́ ni wọn ọ̀lẹ àfàjò ni wọn lọ fi lọ ṣáìtì jẹ́ ká lọ tó yẹ pé nǹkan ta nílẹ̀ Yorùbá àwọn olórí burúkú ara wọn ló ní especially seaport ta nìyẹn revenue bá revenue tó wọn máa jẹ tó wọn máa fún wa ní owó gidi kan nílẹ̀ Yorùbá wọ́n ti sọ di federal government ṣe bí ti ilẹ̀ Yorùbá ni gbogbo nǹkan wa nílẹ̀ Yorùbá wọ́n ti sọ di federal government ti gbà mọ́ wa lọ́wọ́ ṣé báwa lọ́lọ́run ṣe fún nǹkan ta nílẹ̀ Yorùbá ó tó wá jẹ débi ò ní pa wá tí yóò ní pa wá táwọn máa gbádùn bí ìrànú ṣúgà ni àwa la lè ṣe o aláṣẹ ló mà ti ṣe ara ẹ o èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jí ẹ má sùn ẹ jí ẹ má sùn